Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Woswobi. Kí lorúkọ yín? Ẹ sọ̀rọ̀ sókè. Adéwùmí kíni? Gbàdámọ́sí. Ẹ tọ́mọ ọdún mélòó? 50 years. Ọmọ ìlú wo ni yín? Òṣogbo. Iṣẹ́ wo lẹ ń ṣe níbẹ̀rẹ̀ ayé yín? Iṣẹ́ tí mo kọ́pa driver ni. Ok. Ìgbà tí bàbá mi sì kú tán, iṣẹ́ ìṣègùn tí ń ṣe, wọ́n ní kí n kún un bọ́ síbẹ̀. Mo ń ṣe. Mo dáwọn aláboyún kan, mo dá wọn ló tó. Nígbà tó sì di wípé ọjà ò ṣe bẹ́ẹ̀ mú fún dáadáa, mo kúrọ̀sì sí ìgbésẹ̀ ọdẹ. Iṣẹ́ ìrádìí mi náà ni mo kúrọ̀sì síbẹ̀, mo sì ń ṣiṣẹ́ ọdẹ nìyẹn. Ibo lẹ ń ṣọ́? Tara. Tara kíni? A pè ní Tara hospital, ṣùgbọ́n community ibẹ̀ ni. Àwọn community ni wọ́n gbà yín. Kí ló wá ṣẹlẹ̀ tó gbé yín débi? Ọmọ tí mo yìnbọn fún lóru lọ́sẹ̀ yìí. Kí ló tẹ̀ fi yìnbọn fún lóru? Ẹ sọ̀rọ̀ sókè. Tó bá ṣe wípé òfò fẹ́ǹsì kí n bá rìn lọ títì èyí sọ̀rọ̀ sí gan. Lọ́la ìwọ̀n ìmọ̀ yìí tí wọ́n mọ̀. Fẹ́ǹsì ti bo ló fò. Fẹ́ǹsì ọ̀hún ẹni yẹn ó ní ẹ́ńjìn nínú ọgbà tí wọ́n kọ́ ilé fún un. So wọ́n á ní kí n mọ báwọn wò ó torí ẹ́ńjìn tó wà ní ibi òbúrú àmọ́ débẹ̀ àṣìṣe patrol lọ bẹ̀. Táìmù tá a rí bẹ́ẹ̀ lọ́mọdé tó fẹ́ǹsì jáde. Mo ṣe á lè mú kí ni tó ń wá mi kí lọ wá sí i dáhùn ọ̀dà ibo ló ń lọ bolo tí ń bọ̀ kò sọ̀rọ̀ lẹ́yìn àìsọ̀rọ̀ báyìí ẹ̀rí tó sá ó sì múfù tó fẹ́ mọ̀ sá lọ náà mo ní ìwà sí. ìbọn yẹn wá bà ó wá kú lójú ẹsẹ̀. Kí ló wá ṣe? Kí lẹ ṣe lẹ́yìn tó kú? lẹ́yìn ìgbà tó kú kásìrì mi ọmọ tù ló jẹ́ ìrora gbé sọ́dọ̀ wàláì mi mọ̀ pé ẹ gbé síbo? odò ra mo gé ìyókù sọ sí o. Ẹ gé ààrẹ àbẹ́ gé ààrẹ? Ẹ wojú mi. Mo gé ààrẹ. Níbo lẹ gé lára ẹ? Ibi tán báyìí. Orí ẹ̀ ńkọ́? Orí rẹ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ gé orí ẹ̀. Ẹ gé ẹsẹ̀ rẹ̀. Nígbà tí ìgbéga gbélé. Ẹ gé ẹsẹ̀ rẹ̀. Apá ẹ̀ náà ńkọ́? Apá ló wà bẹ́ẹ̀. Kí lẹ fi gé? Àdá ni. Ṣé ẹ ti máa ń géèyàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Bàbá ìyìnbọn géèyàn rí. Ẹ má pè wà láàyò. Mo fún náà múra ìyìnbọn géèyàn rí. Bọ̀ iṣẹ́ babaláwo tẹ̀ ń ṣe ẹ̀ kí ń lo ẹ̀yà èèyàn fáwọn èèyàn. Ẹ̀jẹ̀ ńkọ́? Kò sí mbẹ̀. Ẹ̀ kí ń lo ẹ̀jẹ̀. Àìlò. Ìgbà tẹ wá gé orí àti apá kí ló tẹ fi gé àwọn ọbẹ̀ yẹn? Agbára mi ò gbé láti gbé nílẹ̀ ló jẹ́ gbé kí ló ṣe gbé yóò fi fúyẹ́ láti gbé. Níbo lẹ wá gé ìyókù ara rẹ̀ sí? Níbo lẹ gbé sí? Odò mo gbé jù sí. Odò wo? Odò tó wà nísàlẹ̀ pátá ọkọ̀ ní olókùn tó yẹ. Orí yẹn níbo lẹ wá gbé lọ àti ẹ̀yà rẹ̀ tẹ gé? Ẹ̀yà ara rẹ̀ kankan tiẹ̀ sí ọwọ́ tó wà náà lẹ́yìn orí ló jẹ́. Kí lẹ lọ fi ṣe? Bóyá pásítọ̀ ní ìfẹ́ lò. Pásítọ̀ wo? Pásítọ̀ tó dìde ń bí ní ìsìnkú tó bá ṣe pé. Ibo lẹ ti mọ́ra? Ẹni ó máa mọ́ra mi. Kí lorúkọ ẹni tó mú yín mọ́ra? Akọ́tàmí. Akọ́tàmí. Iṣẹ́ kí ló ń ṣe? Àgbẹ̀. Níbo lẹ́yìn àti Akọ́tàmí ti mọ́ra? Kájọlá náà láyé àti mọ́ra. Toró náà sọ́ọ̀dì rí. Òun ló wá sọ pé pásítọ̀ kan ní ìdò orí. Ó ní kájí dọ́dọ̀ rẹ̀ ìgbà sí dọ́dọ̀ rẹ̀ ó ní òun ọ̀rá o tí n bá lè yọ̀ǹda rẹ̀ fóun kò sí tí mo fẹ́ fi sí inú ti gbé fún un. Níbo lẹ ti lọ bá? Ilé rẹ̀ náà. Níbo? Ní Kájọlá. Kájọlá Iléṣà. Ẹ wá gbé fún un. Ó tọ́jọ́ wò sí báyìí? Níbi tètè ọjọ́ mọ́ orí kìsọ́ọ̀sì tọ́lọ kìsì tọ́lọ lọ́hùn. Àwọn ẹ̀yà ara tó kù ìbọ̀lẹ̀ wá gbé sí? Náà ni mo ní mo kúrò sódò. Ìtàn ẹ̀ ńkọ́? Ọ̀rọ̀ wà ń bẹ̀. Báwo làṣírí yín ṣe wá tú? Bo ewéko náà ni òkè mi ò tiẹ̀ mọ́ ní ìmọ̀ bó ṣe tú. Ọjọ́ wa lọ́lọ́pàá wa mú yín? Òní náà ni. Àwọn ọmọ ti yín ńkọ́? Wọ́n wà lẹ́dọ̀. Ẹ̀dó àti ìyàwó yín? Ìyàwó mi wà lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́. Kí ló tẹ̀ gbé papọ̀? Wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ rí tàgbó ni ó lọ fẹ́ ṣe ṣiṣẹ́ ọdún wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ta àgbo.
kí ló tẹ̀ wá fa ọmọ yẹn lé àwọn ọlọ́pàá lọ́wọ́ nígbà tẹ́ ẹ mú lọ́jọ́ yẹn. tó bá ṣe pé kò sá ìdúdò mo fẹ́ mọ ọmọ lọ sísá tó sá lẹ́wọ̀n. kí wàá lè fẹ́ kíjọba ṣe fún yín báyìí. wọ́n dákun wọ́n sáré sáà náà nínú ìwé tó sọ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ mi. kí lorúkọ yín. Adétúnjí ni. Adétúnjí kìnnì. Ọlágúnjú. ẹ̀jẹ̀ gbójú sókè ẹ tọ́mọ ọdún mélòó. mo ti tó 40 years ṣá. pásítọ̀ ọjọ́ wo ni. Kérúbù and Séráfù. níbo ló wà. àti níjọba ọmọ wa nù conference à ń ṣe sọjí ní monday ni. conference Kérúbù and Séráfù. ní tìbò. ti Iléṣà ni ẹ̀ka wà lóṣogbo. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. mo ti bẹ̀rẹ̀ ti pẹ́. ó tọ́dún mélòó. tọdún mẹ́wàá. tẹ́ ti bẹ̀rẹ̀. tàbí kò jù bẹ́ẹ̀ lọ. ìyàwó àtàwọn ọmọ yín ńkọ́. wọ́n wà ní ìlú Mòró. nílùú Mòró ní Ọ̀ṣun ibẹ̀ ló ti ń tajà. pẹ̀lú tí ń tajà. kí lẹ fẹ́ fi orí èèyàn ṣe. ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá tó dúró lọ́ọ̀kan yẹn tán pè ní akọ́tàmì ló mú wọn wádọ̀ mi torí nǹkan kan mú bàbá yẹn bí ọ̀run àtìyàwó wọn ó rẹ̀ wọ́n tí ó jẹ́ pé kò jẹ́ ti hospital èmi ni Ọlọ́run wá lò fún ìyàwó ọkọ náà dẹ̀ wá ó dẹ̀ ṣe iṣẹ́ tí mo mọ̀ ń pa rẹ̀ fún bàbá iṣẹ́ ètò àdúrà so torí mi ò lọ skul bàbá mi máa ń ṣiṣẹ́ nǹkan rẹ̀ mọ̀ gbogbo nǹkan ìgbà tí mo mọ̀ tó dẹ̀ jẹ́ Kérúbù and Séráfù náà ni mí. wọ́n máa ń fi èèyàn náà ṣe. mi ì máa ń pa tí wọ́n sọ yẹn náà. wọ́n máa ń fẹ̀jẹ̀ èèyàn náà ṣe. mi ò ń lo gbogbo nǹkan báyìí mi náà dẹ̀ lò so irọ́ ni ìtẹ́pamọ́ mi so ìgbà tí bàbá akọ́tà mi sì mú wọn wá sí ọ̀dọ̀ mi so àti ẹni wọn jẹ́ mẹ́ta wọ́n ní ṣọ́ọ̀bù lọ dídí kí n gbàdúrà fáwọn mo sì gbàdúrà fún wọn sì bá tiwọn lọ láti gbà yẹn rírí tí ń rí wọn èlò nínú wọn bá ní àwọn gbórí èèyàn táwọn pa wọn lọdẹ làwọn bàbá yẹn ní ìrìwáyà nígbà yẹn tán wá ó ṣojú bàbá kẹta tó mú mi mọ ojú 13 days lọ báyìí tàbí 12 days so mo dẹ̀ gbàdúrà fún wọn àdẹ tí ìrira lẹ́yìn ìgbà yẹn ká sọ̀rọ̀ ẹgẹ́ tì mí láti gbà yẹn wò dẹ̀ wá sí ọ̀dọ̀ mi lẹ́yìn wọ́n gba nọ́mbà mi lọ wọ́n kí mi ní orí fóònù lẹ́yìn yẹn kò sí nǹkan kan lẹ́yìn làwọn ọlọ́pàá dé ìwò dẹ̀ wọ́sọ èmi ò dẹ̀ máa pọ́ ọlọ́pàá ni ibi mo ti ń ṣiṣẹ́ ẹnìkan ẹsẹ̀ ń lò ẹgẹ́ tì mí ó ń gbá bọ́ọ̀lù ọrùn ẹsẹ̀ ẹ̀yìn ṣùgbọ́n wọ́n fẹ́ bá ṣe nǹkan àwọn ẹ̀rọ tá a máa ń pò orí mọ́ ni mò ń ṣe lọ́wọ́ làwọn ọlọ́pàá dé wọ́n ní orí tí bàbá gbé sí ọ̀dọ̀ mi dà bàbá yẹn ní òun àtẹlẹ́ ni àwọn jọ gbé wa bàbá yìí ní rárá wípé òun àti ẹ̀ àwọn mẹ́ta sì wọ́n wádọ̀ mi wọn ò gbé tó jọ ọmọ bẹ́ẹ̀ yẹn wádọ̀ mi so èmi ò rí jù bẹ́ẹ̀ yẹn lọ. wọn ò dẹ̀ gbórí wá sọ́dọ̀ yín. n ò gbé orí kankan wádọ̀ mi o. ẹ̀yin ò kí ń lo ẹ̀yà ara èèyàn láti ṣe. èmi yẹn lo ẹ̀yà ara èèyàn ṣiṣẹ́ kankan mi ì lo tó jọ ọmọ bá àwọn òfin yẹn kọ́ mi ì sì máa ń parẹ́. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.